kò bọ̀ lónìí ìyàwó bọ́ fún ìjà gbára lé ẹgbẹ́ mi ọkọ mi ti yá wèrè ẹgbẹ́ mi ọkọ mi yá wèrè àfa yìí ọlọ́kọ mi yá wèrè gbọ́ àwọn ọmọ ọkọ rẹ̀ jáde gbà fámìlì ọkọ níbi ọ̀yá wèrè ìyàwó ló ti yá wèrè ọkọ ní ọ̀dà ọkọ kí ló dé ó ní ìyàwó mi gbé ìgbẹ́ síwájú mi ìgbẹ́ lórí kí n máa jẹ ìgbẹ́ ìtọ̀ àtọmirú. Wakuruni kọ́dìmọ̀dẹ́t. àfa yìí láti ìlú kan láti sẹ́ńtírì kan síbi kan láti ìgbà kan sígbà kan wọ́n padà lọ wọ́n lọ náà nípa. Ayuwa ni magiruru máa ara ziba. Ayuwa ni magiruru. Ayuwa ni magiruru máa ara ziba. An Abdullah ibn Mas'ud radiyallahu anhu. qala Rasulullah sallallahu alayhi wa sallam. látọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'udi olójúṣe ọlọ́run tí kì í àtúnlá bẹ́ fún ànábì Muhammad ànábì ní alá ukhbirukum bima yahrumu ala an-nar ẹ jẹ́ fún yín nírú àwọn tó déwọ̀ kí ni ó jó wọn. àwọn tí ní ò ní jó. àfa yìí baba. aw bima taharumu alayhi an-naru àbáwọn tó déwọ̀ kí ni àfa kí ni ó kàn án la tí wọ́n ní jóná àwọn sàbẹ̀ dẹ́tí wọn ni táwọn kọ́ nánu nígbà rédíò ọmọ làwọn mẹlẹ wọn ni ala kulli qaribin hayyinin layyin sahali. Allah. ala kulli qaribin hayyinin layyin sahali. sallallahu alayhi wa sallam. ẹ sábà yóò bá níbi dáadáa fa. Sallallahu alayhi wa sallam. ẹ níbi dáadáa fa wa igi ogun ẹyin máa yóò bá níbi dáadáa mọ. sọgbọ anabi ni àwọn tí ò ní dára rẹ̀ tí ò ní jóná tínú ò ní tọ́ sí kọ́dà kò ní mẹ́bí wọn dáná sí. ọgbọ́ ala kulli qaribin fún gbogbo ẹni tó bá jẹ́ fámìlì ayé ní tó simple láyé ní tọrọ lẹ́gbẹ̀ẹ́ zahali tọwọ́ sí súnmọ́. Allah tọrọ lẹ́gbẹ̀ẹ́ ó ṣe súnmọ́. baba. gbogbo ntọ́ ọba ní táwọn fámìlì ọba jà barika rẹ aláhùdì nǹkan. o ní nǹkan kan náà nù. La ilaha illallah. ọwọ́ nígbà tó ń ṣe wàhálà ẹbí ò rí ọ. sàbí àgbà Abubakar radiyallahu anhu. àmín. ẹni sọ̀wọ́ kátàkárà ni a máa lo jàjọ́ márùn-márùn anami náà fúnra ẹ̀ businessman ni bẹ́ẹ̀ abájá bá ti ṣe business kò sẹ́sẹ̀ mbẹ́ businessman la nẹ́bi náà. Sallallahu alayhi wa sallam. àbá yìí Abubakar wà lọ jàjọ́ kan ọ magaji máa lọ àti káwá síbi àtàwọn ẹlẹ́rìí rédíò ẹ pẹ̀lú àwọn owó kẹsẹ̀tì ńgbà bá jáde. ọwọ́ adágbére fásájì ọ̀dà Muhammad. Sallallahu alayhi wa sallam. èyí tí ń lọjà o anabi ni Abubakar èmi mi sàdúrà fún ọ̀tàrà lónìí ọ̀tà ọ̀dẹ̀rẹ̀ tí ó pọ̀ pẹ̀lú. lọ́ba ni ami Abubakar bá lọjà lóòótọ́ ó sì tàtàrà. ọ̀pọ̀ owó gidi dé. ọ̀pọ̀ owó gidi wọn náà bára kẹ́ni kan pé ẹ̀ ń tọ́ ni í jèrè tí mo jèrè yìí. wọn gbọ́dọ̀ sanwó lọlé. ọba adéwájú ànábì. Sallallahu alayhi wa sallam. baba bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ lórí ẹgbà ànábì ní kí ẹlẹ́yìn Abubakar kó wájú mi ó ti jèrè. Allah. ń lè jèrè oníbẹ̀ ọjà mi tó dé ó tún nàdá gbére ànábì ló jèrè ó jèrè Abubakar tún lọ ó tún dé ó tún jèrè ju àkọ́kọ́ lọ. Allah. ó tún dé ya Rasulullah mo jèrè ànábì ló ti jèrè. ìwọ̀n lọ bí ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin Abubakar wà kúlẹ̀ wájú ànábì. Sallallahu alayhi wa ó sallam. ní kí lè rè gan ẹni jèrè ń tà sí ìrójútu ẹ̀. ẹ wá ní tí jèrè. anábìnrin tó ti ń lọ ọjà tó ti ń lọ ọdún yẹn mélòó tó gba ìsìlámù lára rẹ̀ ó ní sẹ́rẹ̀ nù à ń bọ̀ sí wàhálà. ìdọ́jà ó ní gbogbo èèyàn ìsìlámù wa tà lónìí ọgbọ́jà lẹ̀ Islam òkiri wa. ìsìlámù kiri wa lónìí àwọn èèyàn bá gbà fún lọ gbáà ọwọ́ adé ọwọ́ ka èèyàn tó gbà fún kí wọ́n pọ̀ anábìnrin bàbá ti ẹnu abẹ́rẹ́ ta kì í bọ́ nú òkun ta wá fà yọ ta kàn sọ́wọ́ kékeré nínú èrè tó jẹ ní Abubakar náà. bó o ní ti ajẹ́ ìtọ́pọ̀. bó o ní ti jẹ yìí tó pọ̀ anabi ní wúrẹ́ Abubakar lọ́wọ́ gbogbo àwọn tó gba ìsìlámù lára rẹ̀ ọkùnrin ibẹ̀ ló yẹ̀ wò obìnrin ibẹ̀ ló yẹ̀ wò fámìlì ẹ̀ mélòó ló wà ńbẹ̀ fámìlì rẹ̀ mélòó ló wà ńbẹ̀ gbogbo bọ́bá gbà dábò tí lè kọ́ da fún ọ tó tẹ́bí ọba da fún ẹbí ẹ̀ lára rẹ̀ kò da fún ọ rárá. kò da fún ọ nù àwọn aróyìn pé wà nìkan lọ́dà. àwọn olòṣì tá à ń pè lólówó ńlẹ̀ Yorùbá àwọn olòṣì tá à ń pè lólówó ńlẹ̀ Yorùbá. àbúrò olówó mi ń sabólà kínní. àfa yìí baba fámìlì ẹ̀ mélòó ló da fún lára rẹ̀ níbo ta ló dín yẹn lára rẹ̀ kò sí.
ìbá jẹ́ ló ń pè wọ́n lé yìí anigba tó ń ṣe wàhálà òun ọ̀rẹ́ ta nìkan. ló ń rí èyí rí yẹn àmọ́ bá dáa tán ọgbọ́dọ̀ ọ̀pọ̀ dájẹ́ wò bí ọ̀dà àwọn fi ránṣẹ́ ni. àfihàn sí wọn ni wàhálà kí ló lè ṣe tó lè yọrí èmi ọmọ owó ìmọ̀ ọlọ́mọ gbó fún mi rán sí fámìlì ni bàbá ló lè ṣe wàhálà ó ṣe táwọn ti ń gbẹ́ sọ́kàwé ni. wàhálà tí mo ṣe ni wàhálà kí ló ṣe wàhálà kí ni ó ṣe táwọn ti ń lagi. àwọn kẹ́kẹ́ ń lagi àwọn kẹ́kẹ́ ń gbẹ́ sọ́kàwé àbí abẹ́ẹ̀kọ́ àwọn kẹ́kẹ́ ń gégé dú àwọn kankan fẹ́ yín ru àpò èlùbọ́. yes wàhálà ni wàhálà wo ló ṣe àwa ló sì wo ló ṣe àbọ̀lọ̀ ń ṣàánú rẹ̀. àbọ̀lọ̀ ń sànú ẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹni ọba da fún tí ọba da fún ẹ̀rẹ́bí lára rẹ̀ kò da fún ẹ̀ ọ̀dà fún ẹ. abẹ́ni ọ̀rọ̀ bá ń gbogbo ẹni tí ọba wa da fún ẹ̀rẹ́bí látara rẹ̀ bó tilẹ̀ kó sinọ́ tó ẹni nani wọ́n ti dá bẹ́ẹ̀. iná òjò tọ́ra nẹ́bi lẹ́ni tí náà ò ní dára rẹ̀ lẹ́ni ọba da fún ẹnu mọ̀lẹ́bí ayé ní láyé ní sàhálẹ̀ ala kulli qaribin ayé ní láyé ní sàhálẹ̀ sallallahu alayhi wa sallam. ẹni ọba simple sọgbọ baba tọwárọ lẹ́gbẹ̀ẹ́ tó ṣe súnmọ́. tọwá ṣe súnmọ́ tó kóyàn bára tó sànú èèyàn ràwáwù tẹlifísì tírímìsì lọ́gbà wa. ó kí ló wí ọkùnrin kí ló wí. ayuwali magiruru ma aza siba. mo pè wọ́ tó ti gbàtàn jẹ gbogbo ntọ́ ńlò ti tàn ó jẹ. ma aza siba. wọ́n fún mi lé egbògi kan ọṣẹ kan wọ́n ní mẹ́wẹ̀ẹ́ lérí odó wọ́n ní ní kúbọ̀rọ̀ àwọn tọkọ ṣe láyé ọlọ́lẹ̀ wo sàárè wọn ó ti parẹ́. ma aza siba. launa aita nafusa. ani ula antahat. ìjọ àbá yìí ìjọ ló tó sí wọn bèrè mọdé ńbọ ló tó sí wọn bá a bá ti lọ kọ tó o sí wọn lónìí àbá yìí àgbàgbọ́ yìí sí ó kò lára rẹ̀. anasita limauta. jana walibila. sọ gbàgbé ikú pẹ̀lú àyè màkànnì wàlíbìlà àti gbígbó tọ́ba ní bàlá àdẹ́wòlù wàlíbìlà àti gbígbó. jana walibila. bọ́lá ń bá pa ọ́ ti sáyé tọ́ba fi ọ́ lẹ̀ ọ́ gbogbo tí bàlá rẹ̀ padà sọ sẹ́lẹ̀. fasalati nafusaka. ani wahalati. nígbà fà yìí àríbáhùn ọkọọlẹ Abubakar Siddiq. yallahu ta'ala anhu. ẹ bá rọ díẹ̀ dáadáa. radiyallahu ta'ala anhu. Abubakar Siddiq ní àríbáhùn man kunna fihi kana min khiyari ibadillah. nǹkan mẹ́rin ẹni tí mẹ́rin ní bá pé sí i la yóò máa ń bẹ nínú àwọn ẹ̀sà ọlọ́run tó dẹ́rù ọlọ́run ẹ̀sà ẹrú sìn ọlọ́run ẹni tí nǹkan mẹ́rin bá pé sí i la. alakoko manfari ha bi taibi manfari ha bi taibi afayi ẹni bá máa dùnnú sẹ́ni ó túbà ó lè ti ṣe ọ́ rí ọ́ ṣe ọ́ rí ọ́ wá ti gbé yèdìdẹ́ bá ń bẹ́ ẹ́ òun náà ti tí wọ́n wá fún un ti dọ̀bálẹ̀ ó ti bẹ̀ ọ́ ọ́ wá fà á mọ́ra ọ́ wá ń bá a ṣe bígbà tí ọ́ ṣe ọ́ rí ọ́ wá ń bá a ṣe bígbà tí ọ́ ṣe ọ́ rí wastagfara lil musnibi wastagfara lil musnibi ẹlẹ́kẹ̀jì nu ẹn tí bá máa bẹ àfa tí bá máa forí jì ẹlẹ́ṣẹ̀ àbí tí máa bẹ lẹ́ṣẹ̀ tọrọ àforíjì wastagfara lil musnibi. Lágbájá sẹ ẹ dákun bàbá ìmáàmù ẹ dákun ẹ ṣàánú mi mo ṣe àwọn bàbá mufasiru sọmẹ wọn ni ìmáàmù kọ́ra kó ti pè mí lórí fóònù ó ti tán náà nù ẹ jẹ́ n bá wa ni ẹ̀yin tẹ́ ẹ dìde lọ́ọ́ bá yẹn bẹ̀bẹ̀ bí lágbájá wọn bá tọrọ àforíjì ó di méjì àbáyé ó di méjì wọ̀dà alimudabbira ọgbọ́ wọ̀dà alimudabbira ẹni tí ò ní nǹkan mi ti ń pè àfọlọ́hún dà alimudabbira ọba tí ètò ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń fa ayé dára tó wù kò pẹ́ lòmíì àfọlọ́hún bínú rẹ̀ ń bàjẹ́ ọlọ́ni bínú rẹ̀ ń dùn ọlọ́ni àbáyé kò ní gbà pé ní kọ́nà bẹ́ẹ̀ ní bá fọ́ tí ọlọ́bọ̀rọ̀ kò ní gbà pé yín ní sèwù kọ́nà bẹ́ẹ̀ bá tà kásì pé ó rí bọ́bá ní ìkẹ́lẹ́ kò ní gbà pé yín ni ẹni tí ọ̀lẹ́lòmíì ti ń pè àfọlọ́hún ó di mẹ́ta wa'anal muhsina ẹni tí ń bá ran èèyàn dáadáa ẹni rere tí ń ṣe rere tí ń bá ràn lọ́wọ́ mi tí ń ṣe dáadáa ni wọ́n bá gbé kí lágbájá olóore nu lágbájá irú tí ìmáàmù ṣe ní àyè wọ́n ròyìn baba Professor Usman bá ti ń ṣe pẹ̀lú àwọn tálíkà ẹ̀rọ yìí dáadáa lọ́wọ́ nù ẹ̀rọ yìí Mágàjí pẹ̀lú wà tó ní ẹ̀rọ yìí baba ìmáàmù yàyí fún wa bẹ́ẹ̀ ti dà tó ẹ̀rọ ní ire lọ́wọ́ nù yes
ẹ̀ ràn lọ́wọ́ nù àmọ́ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ wọ́n lè yẹn sẹ́rí ẹ̀ ìmọ̀sẹ́ yìí rẹ̀ kí ni ṣe kò sí lórí tí ẹ̀ lè ṣe tó níwádìí ẹ̀ èyí tó àbádìí díẹ̀ ó sì wá gbà kó sí lẹ́sẹ̀ ọ̀ gbà àgbà kó sí lẹ́sẹ̀ ni alájà kó ríire o alhamdulilayi ọ̀ gbọ́dì afáwọn àgbà àjọkídé rẹ̀ pẹ̀lẹ́ àjọkídé aró ọlọ́run la fẹ́ sà fún wa. ọ̀rọ̀ àfẹ́sà bọ́ gbà yàn lójú. orí ọlọ́run ni o. orí ọlọ́run ni kí ni wọ́n wá díẹ̀. àfa alọ́ orí ọlọ́run ni. èèyàn mélòó ni wọ́n ń wọṣẹ́. wọ́n wá díẹ̀. àfa yìí kò sẹ́ni tọ́lọ̀ sọ̀rọ̀ fún jẹ̀ni wá díẹ̀. inú yóò wá díẹ̀ ní sá. yóò wá díẹ̀ bí ọba ní díẹ̀ yóò lọ kẹ́mi mọ́ ẹlẹ́sẹ̀ ọ̀sẹ̀ àgbákò lẹ́tara àwọn ènìyàn. ó ti dá bẹ́ẹ̀. àfa yìí bàbá àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹni tí mẹ́rẹ̀ẹ̀rin bá pé sára rẹ̀ yóò mọ bẹnu àwọn ẹ̀sà tó jẹ́rú ọlọ́run ẹ̀sà ọlọ́run ẹ̀sẹ̀ ẹrú ọlọ́run àwọn bàkẹ́rì sàbẹ̀ ànábì Muhammad kọ́kọ́ lọ́sọ̀rọ̀ ẹ̀ bá yorùbá ànábì dáadáa sallallahu alayhi wa sallam. kí ló yọ ọkùnrin kama lọlé. nahnu fi dari bala'i wa hazan. all right. wa shaqa'in wa anahi wa anat. tó nísọ̀kalẹ̀ àfáàyí qala Ahmad ibn Hanbal radiyallahu anhu man ahsana fi laylihi Ahmad ọmọ Hanbali ọlọ́run bá yọ́nú sí ó ní gbogbo ẹni ọba sí dáadáa lóru ẹ̀ kó fi àfin nàhárì wọ́n san ẹlẹ́sàn lọ́sàn ọlọ́run wọ́n san ẹlẹ́sàn ní ọ̀sán wọ́n man ahsana fi naharihi ẹni ọba sí dáadáa tiẹ̀ lọ́sàn ẹ̀ kó fi àfin laylihi wọ́n san ẹlẹ́sàn lóru wa innama yukalu lil abdi kama kala. ọgbọ́n wa innama yukalu lil abdi kama kala. bí ẹrú kan bá ti ṣe ń wọ̀n ọlọ́wọ́ máa ń wọ̀n fún un náà bọ́n bá ti ń wọ̀n rere fún yàn ọlọ́wọ́ ń wọ̀n rere fún ọ bọ́n bá ti ń wọ̀n àgbákò fún yàn ọlọ́wọ́ ń wọ̀n àgbákò fún ẹ. bàbá ẹni ọ̀rọ̀ bá dùn àìbọ̀rọ̀ lọ. kàkẹ́ ànábì arákùnrin kan bẹ̀ ó níyàwó ọwọ́ imam ìmọ̀ agbáyàwó létí jọ sunday yọ gba létí kan jọ sunday every sunday má gbáyàwó létí ìyàwó rẹ̀ ọjà gbájú. ìyàwó máa kọ́ lẹ̀ ìgbà tí di mẹ́rin ìgbà tí di márùn ìgbà tí di mẹ́wàá ìyàwó wa kọ ìgbà tí kọ̀ọ̀kan fa ó fi dé ìgbà tí 250. káì ọyà kẹ́tì wo ti di. ọwọ́ pọ́gọ́rùn méjì àtàdọ́ta tí ń gbáyàwó létí ìyàwó wa kúnlẹ̀ wa kí ọkọ rẹ̀ láàárọ̀ jọ náà báyìí lè mi káàárọ̀ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o ọlọ́dúnrún etí mi tẹ́ gbá ní àná sunday mo wá kà pọ̀ mọ́ ìtẹ́ tí ń gbá bọ̀ ọwọ́ di ọgọ́rùn méjì àtàdọ́ta gbà títẹ̀ ti gbá mi 250 igbatis 250 igbatis ìgbà títẹ̀ ti gbá mi ọjọ́ ọgọ́rùn méjì àtàdọ́ta baálé mi pẹ̀lú gbọ́dọ̀ lọ́sẹ̀ yìí ní òjì àti. èmi kì í sì lù yín. ọkọ ni wọn bí bàbá ńlá kí bàbá rẹ dà. sí wàhálà wọn dẹkun Ọlọ́run sí yín ni. èmi àjẹ ìyá màá lu ẹ tẹ́ máa tún lu àmọ́ bàrẹ̀ mọ́. ó ti dà. ó lọ ti dà ẹ má bínú. ìyàwó bá mẹ́nu kó. ìyàwó bá mẹ́nu kó. ó di ọjọ́ tuesday ọkọ dágbére pé ntravel ìyàwó lọ́wọ́ wọn jẹ sọ dáadáa kankan ò ní sẹ́yìn ọlọ́njọ́ tuesday yọ ọmọ wa bọ̀ wálé njọ́ thursday jọ́ kẹta ọwọ́ pé ìyàwó ẹ̀ my dear bá ń gún yẹn kalẹ̀ kọ́ da ẹ̀fọ́ ríro àti chicken adìẹ ni mo fẹ́ ń wọ̀ fẹ́ tọ́kì o chicken ìyàwó ní no problem ìyàwó bá kọrí sọ́jà ọba ara wo abọ́ tẹ́ ń pè ní abọ́ stainless irú kanna sẹ́ẹ̀tì méjì irú kankanna tẹ́kí mẹ́ta náà ní bẹ́ẹ̀ irú kanna sì ni ọwọ́ ara sẹ́ẹ̀tì méjì ọwọ́ àjọkọ̀ rẹ̀ ọmọ bọ̀ pé àti dé tòsí o ọwọ́ gbé abọ́ ńlá alákọ̀ọ́kọ́ ó ti bọ̀ di ọ̀yàgbẹ́ sí bámú ó dé ọ̀kan ọ̀dà ọ̀tọ̀ sí ẹ̀kẹta ọlọ́ọ̀bù omi rú síbẹ̀ ọ̀gbẹ́ sórí tébù ọ̀fẹ́ sẹ́ẹ̀tì sínú ilé tí ò ní rùn sẹ́ẹ̀tì kejì ogun yẹn bẹ̀ ẹ̀fọ́ rírò ó fi bẹ̀ chicken ó fi bẹ̀ ó gbé ẹ̀sìn kitchen ọkọ dé ojoko dáínì àfà ó ní abá ti jẹun ẹ lọ wẹ̀ náà ọkọ lọ wẹ̀ ó tún fi sẹ́ẹ̀tì míì ọkọ wa jòkó pẹ̀lú táwọn ẹnu yóò sí abọ́ yẹn ìgbẹ́ ló bá ń bẹ̀ ó kù sí ní tì ha ó sí abọ́ kejì ìtọ̀ ó sí abọ́ kẹta omi irú ó ní ha rálíà àgbákò pọ̀ lónìí ìyàwó bọ́ fún ìyàwó gbára lé ẹgbẹ́ mi ọkọ mi ti yá wèrè ẹgbẹ́ mi ọkọ mi yá wèrè kí ló gbé ọkùnrin yìí ọmọ kí wọ́n. kúlẹ̀ bá ti máa fa ìmọ̀ àyà àti ìwà bó di láti
وتغيرت في أسرنا الأشياء. àfa yìí ọlọ́kọ̀ mi yá wèrè gbọ́ àwọn ọmọ ọkọ rẹ̀ jáde gbà fábílì ọkọ níbi ọ̀yá wèrè ìyàwó ló ti yá wèrè ọkọ ní ọ̀dà ọkọ kí ló dé ó ní ìyàwó mi gbé ìgbẹ́ síwájú mi ìgbẹ́ ló ní kí n máa jẹ ìgbẹ́ ìtọ̀ àtọmirú báwa dàbí rẹ̀ ní kọ́nà gbé wa ìyàwó bá bọ́ kíchìnì ọba gbé sẹ́ẹ̀tì ti yán ẹ̀fọ́ chicken ó gbé ta ó ní alájì náà rẹ̀ ó ní wọ́n ní sẹ́yìn náà ó ní náà ní abọ́ nánu kọ̀mọ̀kẹ́rù kan náà ní kọ̀mọ̀kẹ́ sẹ́ẹ̀tì méjì òun nánu alájì ẹ̀sìn wọ́n ní wọ́n náà ní kò sí nǹkan rẹ̀ nígbà tó sì abọ́ yẹn ọba yẹn bẹ̀ yóò sì abẹ́ ẹ̀fọ́ ọbẹ̀ ẹ̀fọ́ bẹ̀ yóò sì abọ́ chicken ọba chicken bẹ́ẹ̀ bàbá ọkọ rẹ̀ ẹ̀rọ sáré ẹ bá mú ẹ̀sàràkọ́ ti ya wèrè ẹ mú wọ́n bá ìyẹn ló ń pè ní gbẹ̀ ẹ́ dì í ìyá wèrè alọ́ ya wèrè wọ́n bá dì í ọba kan dọ́kítà wọ́n bá fún un lábẹ́rẹ́ wọ́n bá lè fami sí i la ọlọ́sẹ̀ kínní ń bẹ̀ ìyàwó bá ní hey wọn ò mọ ilé gbádùn bẹ́ẹ̀ já lọ jà ẹja bẹ̀sẹ̀ ẹlẹ́bọ̀ ó ní ìyá wèrè alọ́ ya wèrè abagada bàbá ti wò wèrè wọ́n bá fún un lágbo wọn àyẹ̀pẹ̀ ti fà magbo ìyá wèrè ọ̀yà wèrè magbo wọ́n wá lù láàrin ọ̀sẹ̀ kẹ́hìn sì fi magbo. ó tún sọ fún ọ̀yà wèrè. àfa yìí. kúlùbà ti mà fọ́ ìmọ̀. آيات وبدلت وتغيرت في أصلنا الأشياء. أفاتك بابا الله أكبر كبيرا. إيه يا وري الله يا وري أوتي يا وري سواي ngo ya ó bá lọ bẹ̀ ẹ dákun bàbá aláwo ọkọ mi ti gbádùn after ṣe méjì títí ń jìyà kó tó mà gbó ó ló ti gbádùn wọ́n ló ti gbádùn sẹ́ẹ̀. bàbá di sájẹ ọwọ́ adélé ọwọ́ ẹ̀tàn ọba aláwọ̀ sẹ́fúrìtì fún lóúnjẹ ọwọ́ nítorí ẹ̀dá kan sà ntọ́jà ilé gbà yín wálé bẹ́ẹ̀ ti gbádùn kẹ́ ẹ lè bá bẹ̀rẹ̀ gbá tì mí Sunday ló tó kàárọ̀ yìí sàgbé Sunday sẹ́yìn lẹ́ẹ̀ máa gbá mi létí mo sọ fún bẹ́ẹ̀ jẹ ìyá rẹ̀ kékeré nìyí ọ̀la Sunday ẹ bẹ̀rẹ̀ gbá tì ọkọ wa ni my dear my love my understandable love. My unbreakable love, my indefatigable love. The love that I'm having for it is on rabbinic one. I make sure I love you forever. Wo tí n bá tó gbọ́ létí kọ́lọ̀ mọ́jọ́ da fún láyé tàbí kíá. O tó jìyà máa láyé. Sọ̀ngbọ́ àṣẹ lóòótọ́ ni pé gbogbo ntẹ̀ ń bá fẹ́ wọ̀n tẹ́rù bá fẹ́ wọ̀n sọ̀ngbọ́ láyé wọn fún òun náà àfa yìí ẹni bá wọn fún àwọn tó bí ní dáadáa ńgbà tí ń bẹ láyé òun ní ti kú láyé ọlọ́run wọn fún wọn náà ẹni bá sì wọn kú wọn fún wọn ẹni bá wọn kú wọn fún àwọn tó bí ńgbà tí ń bẹ láyé gbogbo ẹ̀yọ́ ọmọ olókùn tẹ̀ ń sọ̀kú lónìí ẹ lọ lè wo kí ni àtẹ kọ sí bàbá àtìyá tẹ̀ ń bẹ láyé ńgbà wọn bẹ láyé kí láàrin yín pẹ̀lú wọn ẹjọ́ ń sọ̀kú lónìí kálukú lẹ́sàn jọ́gbà lọ́tọ̀ọ̀tọ̀. omi gbóná ti dàpọ̀ mọ́ tútù báyìí. bàbá ìyá tó ń torí ẹ̀ sọ̀kú kí ló jẹ lára rẹ̀. bàbá tó ń torí ẹ̀ sọ̀kú kí ló jẹ lára rẹ̀. nínú kàtújísà. kí ni wọ́n jẹ lára rẹ̀. máa fa alita ní gẹ̀ẹ́rìkà. kálukú lọ yàrá bàbá rẹ̀ lọ yàrá ìyá yìí ẹ lọ kà wọn sọ tí yàrá yìí ló ti ń sáyé. nínú kàtújísà máa fa alita ní gẹ̀ẹ́rìkà. ẹ ka gèlè ẹ ka gòrí ẹ ka bàtà gbogbo ẹni ẹ kà tí yàrá yìí ló ti ń sáyé ẹ wá kà tán wá ka ìtẹ̀ tọ́ra fún yàrá rẹ̀ mẹ́. ka ìtẹ̀ tọ́ra fún yàrá rẹ̀ wá lè ka ìtẹ̀ tọ́ lò ka tìyàwó rẹ̀ ka tàwọn ọmọ rẹ̀ títa lọ́pọ̀ títa ló sì yẹ kọ́ pọ̀. ẹsìn jọ́nsọ̀ kú náà ni. nínú síkà kí ló pé. nínú síkà tó jí sọ máa fa àlìtàlíkà ìrìkà. ẹ̀mí ara yín lẹ́ẹ̀fi gbẹ̀sán tẹ̀ sí fún wa fa ẹ gbà fa. lidalika fa amal ma tashahu minala amal. fún de eléyìí ẹ mọ́ra sí tọ́wọ́ wù yín ẹ̀fọ́ ti ṣe àfáà òní tẹ̀ ń sòkú ìyá yín kúmọ́ ẹ̀fọ́ ti wẹ̀ wọ́n dáadáa àti bàbá ẹ wẹ̀ wọ́n lọ́tí dáadáa. kí wọ́n lè marú oorun táwọn sùn lálẹ́. ẹ jáwé yẹn mo ti sìn yín lọ́rùn dáadáa. ẹ jáwé mo ti sìn yín lọ́rùn dáadáa. lidalika fa amal ma tashahu minala amal. ìyá wa Shewu náà ń bẹ yà yín lónìí baba Abdulrahman ó náà ń bẹ yà yín lónìí wọ́n máa kíkà mọ́gàjì òṣìṣẹ́ yìí wá báyìí wọ́n máa fọ lílà ọ̀là àlùbáríkà ẹgbẹ́ ní bá mutí wọ́n bá fọ ìgbọ́ wa mutí bí òkú wa kò ní dáa fún ọ wọ́n wá mutí ní àyè kò ní yí ọ. táwọn òkú ọmọ wí. idha kana khayran. ìgbà ìmọ̀ra pẹ́ mu yàrá yọ̀ tí lónìí ẹ mọ̀ra pẹ́ mu òkú gbẹ̀yìn sépè dáadáa ní àyè lónìí. idha kana khayran. wọ́n wá pé rere lè bá ṣe fún wọn gbà tán bẹ láyé. falijaza'u kamislihi. ẹ̀yin náà gbà àjọlẹ̀dá ẹ̀ gbà lára wọn. wa in kana sharran ma taqumu bihi tanal. wa in kana sharran ma
تقوم به تنل. ẹni bá sọ igbe tí bàbá ti Bí jẹ́. bàbá ti jẹ́. abẹ́yẹn sọ igbe tí màmá ti Bí jẹ́. màmá ti jẹ́ o. tí ọwọ́ atọ́jú ìyá pẹ̀lú bàbá. Pẹ̀lú bàbá bó. kọ́mẹ́gbẹ̀rún ọmọ kò ní jèrè wọn. ọlọ́mọ ṣe wá lọ́mọ burúkú. Lọ́mọ burúkú. ọmọ tí ó tọ́jú ìyá pẹ̀lú bàbá. Pẹ̀lú bàbá. sátí àmọ́ ṣe wá lọ́mọ bànújẹ́. Àmín. kàkà kí Naam. dandan ni kọjọ mi ọmọ tí mo bí. Ọmọ tí mo bí. èmi ọgọ. Ọmọ mi ò gbọ́dọ̀ gọ̀. Ọmọ tí ò bá jọ mi. Ìyá ẹni ẹbí. èmi ni mo bí ìwà lẹ́yìn èmi ni mo bí. Èmi ni mo bí. ọmọ ẹni bá a dára àbí ìṣèyànrẹ̀ ni èmi ni mo bí. Ọjọ́ ti lọ. ọmọ mi kọ́ wàláhì mi ọmọ tí ń fagbó. Ọmọ mi kọ́ ò wàláhì mi ọmọ rí. olórí ibú ọmọ táráyé ń ṣe pé fún. ọmọ tí ń fagbó. ọmọ tí ń mutí. ọmọ jàgídíjàgan. ọmọ yàdáyọ̀bẹ. ọmọ létí yìnbọn. ọmọ agbéwìrì. ọmọ tí ń dá lérú. ọmọ tí ń dá lúrú. ọmọ rédèrèdè. ọmọ jágbàjàgbà. ọmọ kàhùnkàhùn. olórí ibú ọmọ táráyé ń ṣe pé fún. Ọmọ mi kọ́. ó dáná ìyá mi ní wàláhì òun ló bí mi. Ìyá dáadáa. ìyá mi ní wàláhì òun ló bí mi. Olóríire ìyá táráyé ń ṣàdúrà fún. Ìyá mi ní. ọjọ́ tí lọ ìyá mi kọ́ wàláhì mi ọmọ rí ìyá tí ń ṣépè. Ìyá mi kọ́ ò wàláhì mi ọmọ rí. olórí ibú ìyá táráyé ń ṣépè fún. Ìyá mi kọ́. ìyá jẹ́ èèyàn gidi lọ́sàn-án. bó bá dalẹ̀ adẹ́yẹ ìyá túlétúlé. ìyá òtún gbàgede. ìyá múnáfìkì. ìyá aláròká. ìyá oníbàjẹ́. ìyá ọmú elépè. ọmú elépè. olórí ibú ìyá táráyé ń ṣépè fún. Ìyá mi kọ́. yé ó dáná bàbá mi ní. Wàláhì òun ló bí mi. authority one. Bàbá mi ní. wàláhì òun ló bí mi. Olóríire bàbá táráyé ń ṣàdúrà fún. Bàbá mi ní. ọjọ́ tí lọ bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ bàbá tí ń mutí. Bàbá mi kọ́ ò wàláhì mi ò mọ̀ rí. olórí ibú bàbá táráyé ń ṣépè fún. bàbá tí ń mutí. bàbá tí ń tagbó authority. Ìtún ta tẹ́tẹ́. ẹkùnrin ojú omi. Ìta bàbá jẹ̀bú. ọlọ́run ní bẹ̀yìn bàbá rẹ̀ Ó jẹ́. ta Nàìjà bẹ́ẹ̀tì. ọlọ́run gbé ọsókè Ó ní ta alábàáyé. náírà bẹ́ẹ̀tì. kò ní jábọ́ kó ló Ó gbọ́ ta lọ. ajá wá. ajá two. ajá three. ajá four. Olórí ibú bàbá táráyé ń ṣépè fún. ó dáná àfá mi ní. wàláhì òun lọ́kọ́ mi àtúnṣe. bàbá Àfá alágége. mi wàláhì bàbá òun lọ́kọ́ alápàdé. olóríire àfá táráyé ń ṣàdúrà fún. ọjọ́ tí lọ àfá mi kọ́ wàláhì mi ò mọ̀ àkọ́ tí ló sẹ́. Àfá mi kọ́ ò wàláhì mi ò mọ̀ rí. olórí ibú àfá táráyé ń ṣépè fún. àfọ́ tí ló sẹ́. àfá tí tó ń sẹ́fá. àfá tí tó ń sáwó. àfọ́ oníjìbìtì. àfá gẹ́rígẹ́rí. àfá gbọ́mọ ọlọ́mọ. àfá wúkúwúkú. àfá tí ṣàyàwó. àfá tí lọ sókà. àfá tí lọ sókà. olórí ibú àfá táráyé ń ṣépè fún. Mágàjí. Àfá mi kọ́ ò. Mágàjí. ojú egbò àìfi tẹ̀lẹ̀ ọ̀gbọ́. bàbá ojú egbò àyèfi tẹ̀lẹ̀ bó o lórí. ará ilé ẹni àìta lọ́pọ̀. bẹ́ẹ̀ ni. bàbá ta lọ́pọ̀ àdìrí àlọ́wọ̀n mọ́. a lè ríra lọ́wọ́n mọ́ ará ilé ẹni lára ilé ẹni ọmọ jẹ́. kára pọ̀ ń ṣètò kan lọ́wọ́ mi o. ètò wa náà ni ẹ ra fóònù ọgbọ̀n nísìnyí ẹ sá gbé síbi tá a ti rí i fóònù ọgbọ̀n àfa àbátúndé ṣé fóònù ti gbọ̀n yọgbọ̀n nísìnyí wọ́n ti ń ṣètò ń lọ́wọ́ wọn ò fẹ́ jẹ́ alówó ni. àwọn àfáwà nílùú Ọ̀yọ́ tanja ìbáríkà wọn lọ́sàn-án yìí. ní wàhálà ẹjọ́. wọ́n bá gbé yẹn gbó oúnjẹ fún yàn pé kéèyàn jẹ tán. èèyàn jẹ́ sẹ́kù ni. àbájá lè jòrè. bẹ́ẹ̀ ni. èyí jẹjẹ tó gbé ọ̀nà ọlọ́nu. bàbá wa igi ogun
mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ pè wọ́n ẹ dá wọn láà ìwọ ló jẹ mọ́sá wọn lóògùn ọlọ́run. tìrìn wọ́n tí wọ́n. Mágàjí gbogbo tá a ti òní látòkè délẹ̀. Ìsọkùnrin ìsọbìnrin onílé dúníyà. tìrìn wọ́n. ẹni bá rókù ẹ tó fẹ́ kí wọ́n ó kú. bàbá Mágàjí. mo fọrẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad. ìwọ ló jẹ mọ́sá wọn lógo ọlọ́run. Mágàjí ìwọ ló jẹ́ mọ́sá wọn lógo ọlọ́run. ìwọ ló jẹ́ mọ́sá wọn lógo ọlọ́run. gbogbo ọ̀tá tí ò ní látòkè délẹ̀. ìsọkùnrin ìsọbìnrin nílé dúníyà. ẹni bá rókúrò ẹ tó fẹ́ kí wọ́n ó kú. làlàyé sí dàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì. ìwọ náà jẹ́ mọ́sá wọn lógo ọlọ́run. ẹ bá mi sọ́fà láìla sáyidi ayé. ẹ bá mi sọ́fà láìla dókítà sáyé. òṣùpá. ọmọ mi òṣùpá omi lè dùn. gbogbo tá a tí ò ní látòkè délẹ̀. ìsọkùnrin ìsọbìnrin yóò ní lè dùn. ẹni bá rókùrò òṣùpá tó fẹ́ kò ṣùpá ó kú. lálà ìsí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì. òun ni ọ̀jẹ̀ ẹ̀ máa ń ṣàwọn lógo. Oto. ẹ má jábọ̀ ní sekesẹ́ẹ̀tì. balo ni àwa gbà. wọ́n ní wọ́n ṣe oore fún ọ wọ́n náà fẹ́ sanjọ́ oore fún wọn lọ́wọ́ ṣe báyìí ọlọ́run ní ba tiẹ̀ náà jẹ́. àmín. ọ̀rọ̀ de ò ní dàrú wọn ju ọlọ́run. àmín. yóò máa yàtọ̀ yóò tún máa dà sí ni. àmín. gbogbo ntọ́ bá ní bí òkú àwọn ìyá àti bàbá yìí ìlọ́po ìmọ̀ ọlọ́run dà padà sínú ayé rẹ̀ fún wa. àmín. ọlọ́run àfa lọ́dọ̀ ọlọ́run. àmín. ọ̀la amínà. àmín. kọ́mọ wọnú kútùbà tá a fẹ́ kéèyàn bismillahir rahmanir rahim. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. bismillahir rahmanir rahim. qul huwallahu ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahadun. bismillahir rahmanir rahim. qul huwallahu ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahadun. bismillahir rahmanir rahim. qul huwallahu ahadun allahu samadun lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahadun. bismillahir rahmanir rahim. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. àmín mẹ́ta mẹ́ta. amina 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 ya allah. subhana rabbika. rabbil izzati amma yasifuna wa